ìjọba àpapọ̀ wọn ti kọ lẹ́tà sí gómìnà nurudeen adémọlá adeleke ti ìpínlẹ̀ ọ̀sùn wípé kó fagilé ìfilọ́lẹ̀ tó fẹ́ ṣe ìyún fún pápákọ̀ òfurufú tí ìpínlẹ̀ ọ̀sùn tó fẹ́ gbé lọ sí ìlú abínibí ẹ̀ ìyún ìlú ẹdẹ ní ìpínlẹ̀ ọ̀sùn tó sì jẹ́ kó di mọ̀ pé di ìgbà táwọn yóò yanjú gbogbo awuyewuye àti wàhálà tó wà nílẹ̀ kí gómìnà tí ó fẹ́ràn kó máa jóná kí ó má ṣe gbé ìgbésẹ̀ kankan rárá lórí ẹ̀. ẹ rántí wípé ìlú ọ̀ṣun ni wọ́n fẹ́ ṣe pápákọ̀ òfurufú ti ìpínlẹ̀ ọ̀ṣun sí tẹ́lẹ̀ ṣùgbọ́n lójijì òní gómìnà nurudeen jackson adémọlá adeleke inú pàṣẹ pé kán gbé kúrò ní ìlú ọ̀ṣun kó sì máa gbé lọ sí ìlú abínibí òun ní olú ẹdẹ nítorí tó ní àwọn ibi ilẹ̀ tí wọ́n sọ tán fún ààyè náà ní ìlú ọ̀ṣun kò bójúmu àti pé àwọn awuyewuye àti ẹjọ́ kan wà lórí ẹ̀ tó sì tún léwu fún pápákọ̀ òfurufú láti wà níbẹ̀. gbàrà àti adémọlá adeleke tó pàṣẹ yìí tó sì ti gbé pápákọ̀ òfurufú náà kúrò ní ìlú ọ̀ṣun lọ sí ìlú ẹdẹ ìlànà ọmọ bíbí ìlú ọ̀ṣun náà máa ti fárígà tó sì bẹ̀rẹ̀ sí ní máa ṣe ìwọ́de káàkiri wípé ojúṣàjú ńlá ni gómìnà ṣe nítorí pé ó fẹ́ kí ìlú ẹ̀ kó gba oríyìn àti ògo ìpínlẹ̀ ọ̀ṣun ni ló fi gbé pápákọ̀ òfurufú àwọn kúrò ní ìlú ọ̀ṣun. bákan náà làwọn ẹgbẹ́ òṣèlú alátakò náà sọ̀rọ̀ wípé nǹkan tí gómìnà adémọlá adeleke ṣe náà burú jáì àti pé bí ẹni pé ó fẹ́ máa gbé ìlú ẹdẹ lé ìpínlẹ̀ ọ̀ṣun lórí ni nítorí pé gbogbo àwọn nǹkan dáadáa ló ń kó lọ sí ìlú ẹdẹ tó jẹ́ ìlú abínibí ẹ̀. ṣá o pẹ̀lú báwọn èèyàn ṣe ń sọ̀rọ̀ tó tí wọ́n ń bu ẹnu àtẹ́lu gómìnà adémọlá adeleke fìlà máwò bẹ́ẹ̀ ni bàbá náà ló máa dé sí wọn tó sì jẹ́ kó di mímọ̀ pé òun yóò ṣe ìfilọ́lẹ̀ pápákọ̀ òfurufú náà ní ìlú ẹdẹ nínú oṣù kejìlá tá a wà yìí. kódà ó ti pe mínísítà ọ̀rọ̀ iṣẹ́ lórílẹ̀‐èdè yìí onímọ̀ ẹ̀rọ david umahi àti mínísítà ọ̀rọ̀ òfurufú lórílẹ̀‐èdè yìí ìyẹn amòfin festus keyamo gẹ́gẹ́ bí àlejò pàtàkì níbi tó ti fẹ́ ṣèfilọ́lẹ̀ pápákọ̀ òfurufú náà ní ìlú ẹdẹ. ṣáò tẹlifíṣàn yorùbá Tòótọ́ gbọ́ pé ìjọba àpapọ̀ ní lábẹ́ iléeṣẹ́ tó ń rí sí ọ̀rọ̀ òfurufú lórílẹ̀‐èdè yìí nípasẹ̀ akọ̀wé àgbà ẹ̀ka náà wọ́n ti kọ lẹ́tà sí gómìnà adémọlá adeleke ìpè kó má ṣe tẹ̀síwájú nínú ìfilọ́lẹ̀ pápákọ̀ òfurufú náà. nínú lẹ́tà àti akọ̀wé àgbà ìyẹn permanent secretary fún ẹ̀ka iléeṣẹ́ náà èyí tó lóyìnbó ní permanent secretary of the federal ministry of aviation and aerospace ìyẹn ọ̀mọ̀wé emmanuel d mẹ́rìbọlẹ̀ nínú lẹ́tà tó kọ ránṣẹ́ sí gómìnà adémọlá adeleke ló ti ní mínísítà ọ̀rọ̀ òfurufú ìyẹn amòfin festus keyamo ó ti ní kó ń sọ fún pé àwọn ò ní lè wá síbi ìfilọ́lẹ̀ náà àti pé kó má wulẹ̀ ṣe ìfilọ́lẹ̀ náà mọ́ kó dá dúró kó sì má ṣe dá pápákọ̀ òfurufú sílẹ̀ sí ìlú ẹdẹ. wọ́n ní nítorí pé awuyewuye ti wà lórí pápákọ̀ òfurufú náà àti pé ìfẹ̀hónúhàn ó ti bẹ̀rẹ̀ wọ́n ní kó jẹ́ kí àwọn ṣe ìwádìí lórí ẹ̀hónú táwọn èèyàn fi ń hàn káwọn gbọ́ tòsán káwọn gbọ́ tòsì lẹ́yìn ìgbà náà làwọn yóò sì ṣẹ̀ṣẹ̀ sọ fún un pé bóyá kó tẹ̀síwájú nínú kó fi pápákọ̀ òfurufú náà kó fi lélẹ̀ ní ìlú ẹdẹ.